kalẹ̀ lọ́dẹ̀ gbogbo tí ẹ ti ń wò wá. Ọ̀tún ètò ìlera lọ́rọ̀ ni ẹ tún ní àǹfààní láti máa jẹ gbádùn lórí móhùnmáwòrán yín láti iléeṣẹ́ ìjọba àpapọ̀ eléyìí tó fìdí kalẹ̀ sílùú Ìjẹ̀bú Òde Nta Ijebu Ode ti gbogbo wa ni. Lórí ètò ìlera lọ́rọ̀ òun ni ẹ ti ní àǹfààní láti ṣe àgbéyẹ̀wò àwọn onírúurú àìsàn tó ń ṣe ẹ̀dá ènìyàn, bá a ṣe lè dènà ẹ̀ àti bá a ṣe lè ṣe ìtọ́jú ẹ̀. Lórí ètò lónìí ohun tí a fẹ́ máa gbéyẹ̀wò òun ni àwọ̀ wa. Báwo ni ó ṣe yẹ ká ṣe ìtọ́jú àwọ̀ wa? Tàbá ní ká wò lóde òní a máa rí i pé onírúurú àìsàn àwọ̀ òun ló ń jẹyọ. Onírúurú àwọn mísímísí ìkunra òun ló kún ìta. Ewu wo àbí àǹfààní wo ni àwọn èròjà ìkunra ló ní fún àwọ̀ wa? Pẹ̀lú mi lórí ètò ní gbajúgbajà onímọ̀ nípa ìtọ́jú àwọ̀. Àwọn ni wọ́n wà ní ìkàlẹ̀ níbí pẹ̀lú mi. Orúkọ wọn wọ́n máa ṣe àfihàn ara wọn fún yín lórí ètò gẹ́gẹ́ bí ẹ ti mọ̀. Ẹ káàbọ̀ sórí ètò màmá wa. Ẹ káàbọ̀ olóòtú. Ẹ ṣeun, a dúpẹ́ pé a pè ní ẹ jẹ́ wa. Ẹ bá wa kí àwọn aráalé kẹ́ ṣàfihàn ara yín. Ẹ̀yin aráalé, a kí yín o, a kú bójú ọjọ́ ti rí ní ọ̀dẹ̀ wa. Orúkọ tèmi ni Àtinúkẹ́ Abíọ́lá. Mo jẹ́ olùdásílẹ̀ ilé-iṣẹ́ ìtọ́jú àwọ̀ wa. Ilé-iṣẹ́ wa wà ní Ìdòbí, à ń tọ́jú àwọ̀ gẹ́gẹ́ bí olóòtú ti sọ. Ẹ ṣeun, ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí pé kí ni ìdí tó fi yẹ ká ṣe ìtọ́jú àwọ̀ wa? Ìdí tó yẹ ká fi ṣe ìtọ́jú àwọ̀ wa ó ṣe pàtàkì, ó ṣe kókó, nítorí tá a bá ní pé ká wò nínú gbogbo ohun tí Ọlọ́run dá gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn, a rí pé àwọ̀ ló tóbi jù nínú gbogbo ẹ̀yà ara yìí. Ìdí tó yẹ ká lè ṣe fi tọ́jú àwọ̀ wa ni wípé òun ni ó máa ń tọ́ka sí irú ẹni tá a jẹ́, ló máa ń júwe irú ẹni tá a jẹ́. Ṣe mọ̀ téèyàn bá kọ́kọ́ rí wa, wọ́n ní ìrínisí ní ìsọnilọ́jọ̀. So àwọ̀ wa jẹ́ ohun tó jẹ́ wípé tí wọ́n bá ṣe rí wa ló máa ṣe àfihàn bó ṣe máa sọ wá lọ́jọ́ sí. So ìdí nìyẹn tó jẹ́ wípé a gbọ́dọ̀ fi ojú tẹ́ńbẹ́lú bá ṣe máa tọ́jú àwọ̀ wa. Tàbá ní ká wò náà, wọ́n á ní oúnjẹ lórí àwọ̀. Bẹ́ẹ̀ yàtọ̀ sí oúnjẹ tó máa jẹ́ kí àwọ̀ wa kó dán, kó ṣe jọ̀lọ̀jọ̀lọ̀. Kí ni àwọn ohun tí a tún lè máa lò láti mú kí àwọ̀ wa kó ṣe jọ̀lọ̀? Tàbá ní pé ká wò oúnjẹ làkọ́kọ́ oúnjẹ, nítorí ohun tẹ́ ẹ bá gbé sínú òun ló máa hàn nínú àwọ̀ yín. Lẹ́yìn ìyẹn, irú ohun tẹ́ ẹ bá irú ọṣẹ tẹ́ ẹ fi ń wẹ̀ ó ṣe pàtàkì, ó ṣe kókó ní gidi gan. Irú ìpara tẹ́ ẹ fi ń para ó ṣe pàtàkì, ó ṣe kókó, nítorí wípé gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí oríṣiríṣi rẹ̀ ló ti wà ní àyíká wa. Oríṣiríṣi èrò ló ti wà nídìí à ń ṣe cream, à ń ṣe kinní yìí. Ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì, tó ṣe kókó ni wípé nígbàkigbà tí a bá ń rò wípé a fẹ́ ra ohun tí a fẹ́ fi tọ́jú ara wa, a gbọ́dọ̀ rí dájú wípé ó jẹ́ ohun tí wọ́n fi ewé àti egbò àti àwọn tó jẹ́ wípé ohun tá a lè mú nínú èso jáde ni à ń fi ara wa la fi ń ṣe ìtọ́jú ara wa. Ẹ mọ̀ ohun tó jẹ́ wípé naturally based ingredients ni wọ́n fi ṣe. So àwọn èròjà, ẹ má bínú ẹgbà bí bẹ́ẹ̀ ṣe rí mi. So òyìnbó díẹ̀díẹ̀ á máa wọnú ẹ̀ ó sì èyí. So ó ṣe pàtàkì, ó ṣe kókó láti rí wípé àwọn ohun tí ó jẹ́ tiwantiwa ni wọ́n fi ṣe lọ́pọ̀ jù. Kò gbọ́dọ̀ jẹ́ kẹ́míkà tó pọ̀ jù, nítorí pé kò dáa rárá àti ẹ̀ fi kẹ́míkà sínú ara wa. Kó tó di pa dé ibi kẹ́míkà yìí, ẹ sọ̀rọ̀ nípa wípé ó jẹ́ nǹkan tó jẹ́ wípé bí èso. Àmọ́ èso lóòótọ́ àwọn onímọ̀ nípa ètò ìlera wá sọ fún wa wípé ká rí dájú wípé à ń jẹ èso lójúmọ́. Àwọn èso yìí nísìnyí tẹ́yìn fẹ́ fi ṣe ìpara ọṣẹ yìí, kò ṣe pé a fẹ́ jẹ. Báwo ló ṣe wá fẹ́ jẹ́ tó máa tún wá ṣe àǹfààní fún àwọ̀ wa? Ṣé rí, tá bá ní pé ká wò irú ọṣẹ tá à ń lò, ọ̀pọ̀ jù wa a mọ irú iṣẹ́ tí àwọn èso yìí lè ṣe nígbà tá a bá sọ pé a fẹ́ ṣe ọṣẹ. Báwo lẹ ṣe máa fi èso sínú ọṣẹ pàápàá? Ó ní bí wọ́n ti ṣe, wọ́n á ti sá, á ti gbẹ, á wà ní lẹ́bú. Àwọn we call it powder form. So á ti wà ní lẹ́bú, òun la máa kó papọ̀
sínú ọṣẹ yìí oyin á wà ń bẹ̀ osùn á wà ń bẹ̀ gbogbo wa náà la mọ̀ wípé gbogbo àwọn nǹkan yìí ní àwọn bàbá wa ń lò láyé ìgbà yẹn àwọn kinní yìí làwa wá modernize tá a kó papọ̀ láti ṣe lọ́nà ìgbàlódé ló fi ṣe àǹfààní òun ló ti jẹ́ wípé irú kárọ̀tì tá à ń sọ yìí bó ṣe dáa fún ara ká jẹ náà ló dáa wípé tá a bá pò mọ́ṣẹ́ wa ó dáa pineapple tá à ń sọ yìí ọ̀pẹ̀ òyìnbó bó ṣe dáa wípé ká jẹ ọ̀pẹ̀ òyìnbó máa ń jẹ́ kára mọ́ tẹ́ bá ń jẹ ọ̀pẹ̀ òyìnbó dáadáa ara yẹn á jáde ara yẹn á jọ̀lọ̀ tẹ́ bá mú ọsàn dáadáa gbogbo àwọn kinní yìí náà ni wọ́n ti ṣe ní ìmọ̀ ti òyìnbó tó jẹ́ wípé wọ́n ti sa ó ti gbẹ ó ti wà ní lẹ́bú ìyẹn làwa máa rò pọ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ tá a lọ kọ́ láti fi ṣe ọṣẹ tí wọ́n fi ń wẹ̀. Àwọn nǹkan tá a wá lò ká wá padà sí àwọn ìtẹ̀sọ wípé àwọn èròjà tí kò dáa fáwọn tẹ̀pẹ̀ ní kẹ́míkà. Báwo ni a ṣe fẹ́ mọ̀ wípé irú àwa tá a kàn dọ́jà tá a náwó gbọ́n para báwo la ṣe fẹ́ mọ̀ wípé kẹ́míkà náà púpọ̀ sínú eléyìí? Kí ni ìdí tí kẹ́míkà pàápàá tó fi léwu fún àwọ̀ wa? Ìyẹn ó ṣeé ṣe kó ṣòro mọ̀ fún ẹni tí ò bá nímọ̀ ẹ̀ ó tiẹ̀ kó ṣe kó ṣeé ṣe ó ṣòro mọ̀ fún ẹni tí ò ní ìmọ̀ ẹ̀ so òun ló ṣe jẹ́ kó ṣe pàtàkì ó ṣe kókó láti jẹ́ wípé nígbàkigbà tá a bá rí i wípé a fẹ́ ra ohun ìpara wa tá a bá ní àǹfààní sí ẹni tó mọ̀ nípa ẹ̀ ẹ jẹ́ ká tọ̀ wọ́n lọ tá a bá tọ̀ wọ́n lọ nígbà tẹ́yìn gan bá ti rẹ́ni tó sọ pé òun ń ṣe nǹkan gan fúnra rẹ̀ ẹ̀yin náà mọ̀ pé ẹni yìí báwo ni ẹ ṣe rí ẹ wò ẹni yìí ó mọ̀ nípa nǹkan tó ń ṣe nítòótọ́ so kẹ́míkà gẹ́gẹ́ bí mo ṣe sọ kò dáa fún àwọ̀ ara wa rárá àwọn tó fẹ́ sáré di òyìnbó tipátipá tó fẹ́ di òyìnbó láàárín ọjọ́ 5 tó fẹ́ di òyìnbó láàárín oṣù kan ohun tó yẹ kó gbé wọn bíi ọdún kan ọdún méjì wọ́n fẹ́ sáré rí èsì láàárín oṣù kan àwọn eléyìí ó léwu nítorí àwọn nǹkan tí wọ́n pò pọ̀ yìí láti fún wọn nírú èsì tí wọ́n fẹ́ yẹn ó ti ní agbára jù nítorí àwọ̀ wa yìí ó ní lẹ́vù nǹkan tí ó lè gbà mọ́ra. Kí ni ewu tẹ́lẹ̀ yìí tó rọ̀ mọ́ eléyìí wípé a fẹ́ sáré dòyìnbó? Ewu tó rọ̀ mọ́ àkọ́kọ́ ni wípé a kọ́kọ́ fún yín ní ibìkan pupa ibìkan dúdú kàláńkìní lẹ́yìn ìyẹn èyí tó wá burú jù tó ṣeé ṣe kó farasin kó bá jẹyọ lọ́jọ́ iwájú òun là ń pè ní àrùn jẹjẹrẹ àwọ̀ skin cancer so ó wà very very important fún wa láti rí wípé ohun tá à ń fi sí ara wa àmójútó dáadáa nítorí pé kó má bàa fa wàhálà fún wa lọ́jọ́ ọ̀la lẹ́yìn ìyẹn dẹ̀rẹ̀ ó tún lè fa oríṣiríṣi àìsàn bíi skin tag àfòmọ́ àwọ̀ àwọn kinní ródóródó dúdúdúdú tó máa ń so sára yẹn ohun tiẹ̀ ló máa ń pọ̀ jù nígbà tó bá ṣàtìbá yín po gbogbo ẹ̀pọ̀ tó ní kálukú rẹ̀ mọ́ra àwa rí wípé tó yẹn ó pọ̀ lára àwọn nǹkan míì tó tún lè fà ní pàfà bẹ̀rẹ̀ bí àkàndédé rẹ lòmíì gbogbo ara ẹ̀ ti rí pálapàla nítorí àwọn nǹkan tó ti lò sára ní ara òun ò jẹ́ rí báyìí tẹ́lẹ̀ nígbà tóun lo kírìmù kan báyìí òun ló fa ilé tó gbogbo àwọn ilé yìí ló ń jẹ́ ká mọ̀ wípé àwọn nǹkan tó léwu ó wà nínú àwọn èròjà tí wọ́n ń lò yìí. Àwọn àwọ̀ tó bá ti wá bàjẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín bá ǹjẹ́ ó ṣeé ṣe kí àtúnṣe wà fún kó wá padà jọ̀lọ̀? Àtúnṣe wà fún dáadáa gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé mo ní oore ọ̀fẹ́ Ọlọ́run náà jogún ibi táwa náà ti tá gbilẹ̀ sí àwa náà bá àwọn èèyàn tọ́jú àwọ̀ à ń tún àwọ̀ àwọn èèyàn ṣe oríṣiríṣi onírúurú ènìyàn láti lọ́lọ́run ti gba ọwọ́ wa ṣiṣẹ́ fún tó jẹ́ wípé tó bá gbédé gan èmi gan tí mo jó nímọ̀ ẹ̀rọ abá mi pé níbo ni ká ti bẹ̀rẹ̀ àwọn tí bá ti ṣàlàyé fún wọn wípé ó máa lọ àmọ́ á gba ìgbà àti àkókò tó bá lè ní sùúrù nítorí wípé ohun tó bá ní ṣe pẹ̀lú ohun natural tó bá ní ṣe pẹ̀lú natural bí ìbílẹ̀ kò lè bá ṣe wùrùwùrù dé a máa lọ nípele bọ́jọ́ bá ṣe ń gorí ọjọ́ tóṣù ń gorí oṣù ẹ máa rí wípé ìyàtọ̀ ó ń wà fún àwọ̀ yẹn and ní ìgbẹ̀yìn a máa rí wípé àwọ̀ yẹn máa padà jọ̀lọ̀ àìmọye onírúurú bẹ́ẹ̀ láti túnṣe tọ́lọ́run ọba dẹ̀ gbà fún wa. Ẹ ṣeun ìyá wa a tún wà wò pé ó ní àwọn àìsàn tó ó máa ń jẹyọ ní àwọ̀ wa bíi ifo bíi èélá kí ló máa ń ṣokùnfà àwọn àìsàn wọ̀nyí? Ifo lè wà nínú ẹ̀jẹ̀ àkọ́kọ́ ifo lè jẹ́
nípa àìtọ́jú ara tó. Ifo lè jẹyọ lágọ̀ọ́ ara nípa ohun tí ènìyàn fi para tí à ń pè ní cream reaction. So bóyá ohun tẹ́ni yẹn fi para ó ti lágbára jù, ó ti gbẹ jù fún, bóyá ẹni tó ní àwọ̀ tó gbẹ tẹ́lẹ̀, àwọ̀ tó we call it dry skin. Tẹ́ni yẹn bá ní dry skin tó tún wá lọ lo nǹkan tó tún dry tí kò wà well moisturized, a máa rí wípé ó ṣeé ṣe kí ẹni yẹn bẹ̀rẹ̀ sí ní nǹkan tá à ń pè ní ifo. Kò wá ní jẹ́ ifo la máa pè é, a máa pè ní white patches. Òun náà máa fi ara jọ ifo lọ́pọ̀lọpọ̀. Àmọ́ ìyàtọ̀ tó wà ní wípé tẹ bá rí ẹni tó ní ifo ṣeéṣe kó pọ́n, ifo ṣeéṣe kó dúdú, ifo dẹ̀ ṣeéṣe kó funfun ju àwọ̀ ara lọ. So oríṣiríṣi ohun tó lè fà á nìyẹn. Ṣùgbọ́n èyí tó máa ń sábà fà á jù òun náà ni ìsáídà kó wà nínú ẹ̀jẹ̀ tàbí kẹ́ni yẹn kó máa react sí bóyá àrí ìpara tàbọ́ṣẹ tàbí ohun kan tó fi para tó ń fa reaction sí. Èmi ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ nípa oyún. Ẹlòmíì wà tó bá ti fẹ́ra kù, oríṣiríṣi ohun ló tiẹ̀ máa jẹyọ rẹpẹtẹ. Àfòmọ́ tá à ń sọ yìí, àfòmọ́ ara tá à ń sọ yìí, skin tag gan lè jẹyọ láì jẹ́ pé bóyá bẹ́ẹ̀ ni, láì jẹ́ pé bóyá ó lo cream. Skin tag lè dédé jẹyọ lára ẹ̀, stretch mark lè jẹyọ lára ẹ̀. Ìyẹn ni àwọn ohun tí ìfẹ́rakù tó máa ń dá sí àgọ́ ara ẹni. Ṣé tán bá wá bímọ tán, ṣé àwọn kìíní máa wá wọlé pa? Tán bá bímọ tán, tí Ọlọ́run bá ṣe é, tí wọ́n bá ń lo ohun ìtọ́jú ara tó dára lọ́pọ̀lọpọ̀, a máa rí wípé àwọ̀ yẹn máa padà. Irú skin tag tá à ń sọ yìí ó burú lọ́pọ̀lọpọ̀ nítorí tó bá ti jáde sára ó máa ń lágbára kó tó lè wọlé padà. Ǹjẹ́ kò ṣeé ṣe kó jẹ́ wípé skin tag ó ti wà nínú ẹ̀jẹ̀ tẹ́lẹ̀? Bóyá àwọn nǹkan tí a wá ń lò yìí ló tì síta. Ṣe rí skin tag ó dàbí ohun tó farasin tí nǹkan kan wá tì síta gẹ́gẹ́ bí ẹ ṣe sọ. So kò sí ẹni tí ò ní báwo ni mo ṣe sọ òyìnbó Yorùbá tendency láti ní nǹkan tá à ń sọ yìí. Wípé ẹlẹ́lòmíì àwọ̀ ẹ̀ jọ̀lọ̀ tó bá tara bọ, ẹ má bínú, tó bá tara bọ ohun tí ó ṣeé ṣe kó jẹ́ kíkiní ìjẹyọ, àákàn rí pé ó jẹyọ ni. So ó máa ń farasin lọ́pọ̀lọpọ̀. Ohun tá a wá ń lò, ohun tá à ń jẹ àti àwọn ohun tá a fi ń para ó ní ipa tó pọ̀ láti kó nínú nǹkan tá à ń sọ yìí. Gẹ́gẹ́ bí àwọn olóyún tá à ń sọ tó bá jẹyọ nírú àgọ́ ara wọn bẹ́ẹ̀, tó bá lo ohun tí ó lágbára ó ṣeé ṣe kí jíjẹyọ ẹ̀ kó má pọ̀ rẹpẹtẹ. Ṣùgbọ́n tó bá ń lo nǹkan tó jẹ́ wípé mo ti dúdú torí pé mo lóyún, wọ́n ṣàkàndé ń kó gbogbo ẹ̀ mọ́ra ni, a máa rí pé tó bá máa jẹyọ sódì ni. Ó dẹ̀ ṣeé ṣe kí wọ́n má rí solution sí. Ẹ ṣeun ìyá wa. Àwọn ifo gbẹ̀rẹ̀bí tẹ́ sọ yìí, ǹjẹ́ ó ṣeé ṣe kí bóyá kí ni a máa lò sí tó máa fi lọ? Ṣó ṣeé ṣe kó lọ pátápátá ká má gbúròó ẹ̀ mọ́? Bẹ́ẹ̀ ni, ó ṣeé ṣe. Ó ṣeé ṣe kó lọ ká má gbúròó ẹ̀ mọ́. Àgàgà ifo ó ṣeé ṣe kó lọ ká má gbúròó ẹ̀ mọ́ nítorí pé bí a ṣe ń ṣe ìtọ́jú ara bẹ́ẹ̀ náà ni àwọn ológun òyìnbó náà wọ́n ní ohun tí wọ́n lè lò fún àwọn nǹkan yìí. So tán bá ti lo àwọn oògùn yìí wọ́n á lọ sọ èyí tó bá nígbà mìíràn tí àwọn olùbárà mi tán bá wá, tí n bá wò wọ́n, ẹ nílò láti rí dókítà. Ẹ lọ rí dókítà. Tẹ́ bá rí dókítà, èmi wọ́n á fún wọn ní àwọn antibiotics láti lò. Ìyẹn á bá tinú ṣiṣẹ́. Èyí táwa wá ń lò sára á jẹ́ kí tara ṣiṣẹ́. Nígbà tá bá ti gbìyànjú pé tó bá máa mélé ó yẹ kó ṣiṣẹ́, tí ò bá wá fún wa ní èsì lákòókò, advice wọn wípé ẹ máa nílò láti rí àwọn ológun òyìnbó láti lè jẹ́ ká tún mọ ohun tó fà á tí eléyìí fi jẹyọ. Àìsàn fẹ̀rẹ̀bí tá à ń sọ yìí ó lè lọ, ṣùgbọ́n fẹ̀rẹ̀bí ò lè lọ tán pátápátá nítorí pé nǹkan tá à ń pè ní fẹ̀rẹ̀bí ni yíya ara. Nígbà tí àwọ̀ wa yìí tó bá ti fàya, ohunkóhun tó bá dẹ̀ fàya tí ò ṣe pé wọ́n rán padà, apá yíya yẹn máa wà ń bẹ̀. Ṣùgbọ́n iṣẹ́ tí ìpara tó dáa àti ọṣẹ tó dáa àtàwọn nǹkan tí wọ́n fi natural thing tán fi ṣe, iṣẹ́ tó máa ṣe ni wípé á jẹ́ kí agbára kìíní yẹn kó má pọ̀, tó jẹ́ wípé kò ní jẹ́ ohun tí àwọn èèyàn máa sáré fojú rí. Á farasin, á wà ṣùgbọ́n á farasin pátápátá, kò ní hàn, á papọ̀ mọ́ àwọ̀, kò ní jẹ́ kó dàbí gbogbo ènìyàn sáré rí. So ìyẹn ni a fi máa wò pé ó lè lọ. Àgàgà fẹ́ni tó bá bímọ tó bá tètè tọ́jú ara ẹ̀, tó tètè lo ohun tó yẹ kó lò sí, ó máa lọ. Ẹ ṣeun àlejò wa. Tá bá tún ní àìsàn tí mo tún mọ̀ pé gbajúmọ̀ ní àwọ̀
òun ni àìsàn rorẹ́. Ìyẹn tiẹ̀ ó jẹ́ àìsàn tó máa ń fi ni ṣẹ̀sín dáadáa. Wọ́n ní ògòdò tí ó fi ni ṣẹ̀sín gbogbo ojú pimples ojú ló ti máa mú yín. Ẹ̀yin onítọ́jú àwọ̀ máa ń ní acne bẹ́ẹ̀ ni. Ó dáa, kí ni nǹkan tá a fẹ́ ṣe sí ọ̀rọ̀ rorẹ́? Ẹ ṣe olóòtú, ṣe rí rorẹ́ bẹ ṣe pé acne, mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ Yorùbá for the first time ni mi ò rí ìmọ̀ nǹkan tó ń pè ní Yorùbá. Ṣe rí pimples àti acne wọ́n fara jọra wọn, ṣùgbọ́n ìyàtọ̀ tó wà níbẹ̀ ni wípé pimples rí wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ àwọn yẹn ò tóbi púpọ̀, wọn ò dẹ̀ ń dùn yàn. Ṣùgbọ́n ṣe rí acne ó máa ń dàbí bí ewo. Acne mi á dàbí ewo, èmi kò ní tó ewo, èmi á dùn yàn, èmi ò ní dùn yàn. Ó ní í ṣe pẹ̀lú ìdí tó gbà fi jẹyọ ní àgọ́ ara. Ohun kìíní tó máa ń fa rorẹ́ tẹ́ sọ yìí, acne, òun ni wípé stress, wàhálà, jábalẹ̀ já sókè, mo lè ṣe, mo lè kí la máa jẹ, kí la máa mú, lílọ bíbọ̀, ó lè ṣeé ṣe kí ẹni tó bá ní nínú ẹ̀jẹ̀ kó jẹyọ, nítorí kò ṣe gbogbo èèyàn ló ní nínú ẹ̀jẹ̀. Ṣùgbọ́n ṣe ẹni tó bá ti ní nínú ẹ̀jẹ̀, a máa ń pe irú skin bẹ́ẹ̀ ni acne prone skin, that is àwọ̀ tó ṣeé ṣe láti ní rorẹ́. So tó bá farasin, bóyá nípa ẹni yẹn ń tọ́jú ara ẹ̀, ó ń tún ara ẹ̀ ṣe, kò ṣe wàhálà tó pọ̀ ju ẹlẹ́dẹ̀ẹ́ lọ, níwọ̀n ìgbà tó bá lọ tara bọ ohun tí àgọ́ ara ẹ̀ ò fẹ́, àá rí wípé kíní yẹn á sáré jáde, á ní kíní yìí ó dẹ̀ ti pẹ́ tó ti ṣe mí o. Irú ọmọ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó ti ṣe ní kékeré kó lọ. Ó ń jẹ́ wípé ẹni yẹn ní nínú ẹ̀jẹ̀ nìyẹn. Ara ọmọ kékeré míì tó ń dàgbà tí ò tiẹ̀ ní jẹyọ ní ara ẹ̀ rárá, irú ẹ̀ ó lè jẹ́ fẹ̀rẹ̀ bí wẹ́rẹ́wẹ́rẹ́ ló máa jẹyọ, ó lè jẹ́ ifo wẹ́rẹ́wẹ́rẹ́ ló máa jẹyọ. Oníkálukú ọmọ ló ní puberty sign ní wọn. So acne tá à ń sọ yìí àbí pimples ó pẹ̀lú puberty sign fún àwọn ọ̀dọ́ wa, ìyẹn bẹ́ẹ̀. So mo ní stress, wàhálà ó lè fà. Ìkejì ni wípé ó lè wà nínú ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ìkẹta ni wípé nígbà míì àwa obìnrin tó bá tó àkókò kan nínú oṣù fún wa láti rí nǹkan wa, á jẹyọ, á tún sálọ padà, á jẹ bí àmì, á tún sálọ padà. Nǹkan míì tó tún lè fa ní irú oúnjẹ tá à ń jẹ sínú wa. Ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ẹlòmíì kó tó jẹ̀pà gbogbo ojú ẹ̀ ó ti bàjẹ́. Ẹlòmíì ó ní ojú òróró tó lè jẹ. Ẹlòmíì ó lójú oúnjẹ tó lè jẹ. Gbogbo kinní yìí ó ṣe pàtàkì fún wa láti máa ká máa wò ó, ká máa gbé yẹ̀wò pé kí ni mo ṣe tó fa eléyìí, kí ni mo ṣe tó fa eléyìí. So ìyẹn ni àwa gẹ́gẹ́ bí iṣẹ́ táwa kọ́ la máa ń wò papọ̀, tá máa béèrè oríṣiríṣi ìbéèrè ní ọwọ́ wọn, nítorí pé ṣe rí rorẹ́ ó burú débi wípé tó bá wò pé òun fẹ́ bẹ́ẹ̀ jà, ó máa bẹ́ẹ̀ jà tán pátápátá ni. And ó ṣe pàtàkì láti take àwọn precautions kọ̀ọ̀kan. Àwọn míì tiẹ̀ máa ń sọ pé ẹ̀gúsí, wọ́n ní ẹni tó bá ní rorẹ́ kò yẹ kó máa jẹ ẹ̀gúsí. Àwọn rorẹ́ mi bó ṣe máa ṣe kòǹgbà lójú rẹ̀. Olóòtú irọ́ nìyẹn. Ohun tó ṣẹlẹ̀ ni wípé ṣe rí gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún yín gbogbo àwọn nǹkan yìí. Nǹkan míì tó tún ń fa rorẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ wa tá à kọbi ara sí ìdọ̀tí. Ẹ bèrè pé ní ọ̀nà wo. Mo ti fi ọwọ́ mi yí gbogbo oríṣiríṣi. Mo ti làágùn, mo wá kọ̀dẹ̀ délé àbí mo ṣàdébì kan, mo ṣàkọ̀dẹ̀ rí pé kékeré kan wà lọ́wọ́ mi, mo wá fẹ́ kaná, mo bá fi yín kẹ́ tó mọ̀, ó máa kúrò ń bẹ̀ á bọ́ síbòmí nítorí pé bacteria wà lọ́wọ́ yín. So bacteria yẹn bó bá ṣe ń wọ ọbẹ̀ ó máa lọ transmit ẹ̀ síbòmí. So bẹ́ẹ̀ ṣe máa rí tó máa pọ̀ nìyẹn. Olóyè pa máa ń gba gbogbo àwọn tó bá ní níyànjú wípé ẹ rí wípé pílò tẹ́ ń gbórí sí ó ṣe pàtàkì. Aṣọ tẹ́ bá fi ń nura, táwẹ̀lì tẹ́ bá fi ń nura, ẹ bá ti nu ojú yín. Nítorí gbogbo àwọn kinní ó máa ń jẹ́ kí rorẹ́ pọ̀ sí ni. Èmi fúnra ara mi ó ti bá mi jà rí, ó bá mi jà gidi gan pàápàá. Ṣùgbọ́n lónìí. Ó bá yín jà rí lójú yín mọ́ báyìí. Bẹ́ẹ̀ ni o, olóòtú tẹ́ bá rójú mi níbi ọdún kan, ọdún méjì sẹ́yìn, ní mọ̀ pé mi ni. Ṣùgbọ́n gbogbo àwọn precautions yìí náà ni a lò tí Ọlọ́run ọba tó gbà fún wa. So gbogbo àwọn kinní náà a dẹ̀ ti ń sọ fún gbogbo àwọn tá à ń attend sí, Ọlọ́run dẹ̀ fún wa ṣe. So many people wọn kì í kọbi ara sí gbogbo nǹkan tá a sọ yìí. Ó máa ń ṣe okùnfà rorẹ́ lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ ká tún wá wò, tá bá wò lóde òní. Àwọn ìpara ojú, face cream ó pọ̀ lọ jantirẹrẹ láwọn ilé ìtajà. Ẹ jọ̀ọ́
ṣé àwọn face cream yìí gan ó dàbí pé lọ́pọ̀ ọgbà wọ́n máa tún ṣàkóbá ẹ jọ kí wàá ní nǹkan tá a wá lè lò tó lè fo gbogbo àìsàn ṣẹ̀dẹ̀ rí gbogbo àwọn àìsàn tá à ń pè àìsàn àwọ̀ yìí ojú gangan ló ti máa ń jẹ bẹ́ẹ̀ ni ojú ni kí wàá ní àwọn àìsàn wọn dàbí pé wọ́n fẹ́ràn láti máa fi obìnrin ṣẹ̀sín. kò ṣe bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ olóòtú nǹkan tí ò yé ọ̀pọ̀ ju ènìyàn ni wípé nítorí gbogbo àwọn èèyàn tí mo ti attend sí mo rí wípé about 80% wọn náà ní ignorance yìí. Kírìmù tá a bá fi ń para òun lẹ́lòmíì máa fi pajú kò sí ohun tó kàn. Kò ẹ̀dẹ̀ sọ pé ìdá 100 ká sọ pé ìdá 90 ó tún wá lé márùn 95 bẹ́ẹ̀ ni parọ́ nítorí kí ìṣẹ́ tó ra kírìmù ara ìtura tó kú mi ò ráyè o. Gbogbo eléyìí ó ń ṣe àkóbá fojú nítorí àwọ̀ ojú wa àwọ̀ tó wà lójú wa kò lágbára tó àwọ̀ tó wà lára wa. A máa sọ wípé ojú wà sensitive ju ara lọ kò ṣe gbogbo èèyàn lójú wọn máa ń stubborn ju ara wọn lọ. Ẹlòmíì wà ojú ẹ̀ ó fẹ́lẹ́ lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ wípé kó tó fi ohun díẹ̀ sí báyìí ó ti pọ́n lọ́tún ó ti pọ́n lósì kó tó fi ohun díẹ̀ sí báyìí ó ti ní rorẹ́ lọ́tún ó ti ní rorẹ́ kó tó fi ohun díẹ̀ sí báyìí sunburn lọ́tún sunburn lósì. Òun ló ti jẹ́ pé ó ṣe pàtàkì láti tọ̀ ẹni tó mọ̀ nípa ẹ̀ lọ. A kò gbọ́dọ̀ mú nǹkan kan ká kàn fi pa ojú wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ìpara oríṣiríṣi pọ̀ ó pọ̀ ní tòótọ́ a gbọ́dọ̀ parọ́ ṣùgbọ́n ẹni tó bá mọ̀ nípa ẹ̀ ó ní àwọn actives ó ní àwọn ingredients kan tó jẹ́ wípé specially ojú àwọn èròjà specially ojú ló wà fún. Gbogbo àwọn eléyìí làwa máa pò pọ̀ la máa mú a pọ̀ mọ́ b tá máa fi ṣe ohun tó ṣe é fi lo ojú tó jẹ́ wípé báwọn èèyàn ti lè wọnú òrùn gan nítorí ẹlòmíà ní ọmọ ọ̀rọ̀ a máa sọ pé tá a bá ti lo eléyìí sí ká má wọnú òrùn tó tọ́. Ẹnikẹ́ni tó bá ń lo ìpara tó ń jẹ́ káwọ̀ ẹ̀ mọ́ ju bó ṣe wà lọ kò tọ̀nà láti jẹ́ kí ẹni yẹn máa sára sóòrùn nítorí ṣe rí òòrùn bóòrùn ṣe dá ló ní àìdá ẹ̀ náà. Ó ti yé wa fún àwọ̀ ni mò ń sọ nísìnyí ẹ̀yin aráalé ẹ má kó tì mí rọ̀ǹdì o. So bó ṣe fún àwọ̀ ó ní oye ìṣẹ́jú tó gbọ́dọ̀ lò ó ní oye òòrùn tí òòrùn bá ṣẹ̀ṣẹ̀ ràn láàárọ̀ títí di bí aago 9 gbogbo àwọn òòrùn yóò tí ì lágbára. Ṣe rí òòrùn tó bá ti di aago 11 12 aago 1 aago 2 àgàgà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká yẹra fún. Òun ló jẹ́ pé a ní nǹkan kan tá à ń pè ní sunscreen. Téèyàn bá tiẹ̀ choose pé òun ò lo sunscreen sí gbogbo ara ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lò fojú wa nítorí wípé ó máa dènà àní sunburn ẹ̀gbẹ́ kan dúdú ibì kan pupa ojú dàbí ṣàkì ibì kan gbogbo àwọn nǹkan yìí ní gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé àìmọ̀ àwọn ènìyàn pé ibi báyìí ó dúdú mo fẹ́ kó tètè mọ̀ wọ́n wá lọ ra ohun tó lágbára jojú wọn. Ṣé rí ọjọ́ tẹ́ ẹ bá ti ra ohun ìpara tó fún yín ní báwo ni mo ṣe máa sọ ní Yorùbá. Mo ní èèyàn kan tó máa sọ wípé gbogbo apá bíbà tóun bá ti fi lè fi ìpara á máa ta òun ó máa ta òun ni. Ó léwu lọ́pọ̀lọpọ̀. A ní àwọn èròjà tó jẹ́ wípé ó jẹ́ natural thing náà tí wọ́n lè fi sínú ohun ìpa ojú ṣùgbọ́n kò ní jẹ́ inú ìpara ojú ló máa wà. Ó ti yé wa bẹ́ẹ̀ yẹn tó ṣe kó fẹ́ ṣe bí ẹni tó ń ta wọ́n fẹ́rẹ́fẹ́ ìyẹn yàtọ̀ sí pé ẹ fi ìpara pa ojú yín tẹ́ ẹ bá ti fi ìpara pa ojú yín tó ń ta yín sódìsódì tó jẹ́ pé lẹ́yìn ìṣẹ́jú 5 tẹ́ fi pa ojú ó sì ń ta yín ẹ jọ̀ọ́ ẹ yẹra fún ó léwu nítorí bó bá ṣe ń bá a lọ bẹ́ẹ̀ á máa dégbò sí under layer skin yín tó bá dẹ̀ ṣe ń dégbò sí ó máa dá wàhálà lẹ̀ ìyẹn lẹ máa ní tó máa jẹyọ ní outer layer tó máa fi di pé kó tẹ̀ tí ìdè jẹjẹrẹ báyìí nítorí jẹjẹrẹ tó mọ̀ wọ̀n èèyàn gan-an nítorí tẹ́ bá ti réyàn tí sunburn tí bíbá yìí tó ti dúdú tó dúdú gidi gan tí bíbá yìí náà tó pọ́n rẹpẹtẹ tí wọ́n wá wá ohun tó máa lò kiri tí bíbá yìí tó dá pupa tí bíbá yìí tó dá dúdú ẹ̀ rí pé ojú bá ti ẹni yẹn á wá wò pé mi ò lè jáde láì lo powder. Kò sí iyì tó wà fún obìnrin láì kẹ́ ají làárọ̀ kí n sọ pé mi ì lè jáde láì tó powder kò sí iyì kankan bẹ̀ so Ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ojú wa ó wà nítorí òun gangan ó ṣe pàtàkì òun gangan làwọn èèyàn máa kọ́ rí kán tó wò pé àtàlẹ́ nìyí tó bá ṣe kò sí bó ṣe kun makeup tó akun powder ń sìn tábà máa bọ́ tà ń sìn àáfọ̀dànù ó ku àwa àti nǹkan tó jẹ́ identity wa òun náà ni skin wa. Mo tiẹ̀ fẹ́ béèrè àkókò bá wa ṣọ̀rẹ́ mọ́ kí n sáré béèrè léyìí wípé ìpara ojú ìkunjú ká má sọ para mọ́ nsìn ìkunjú
ẹ̀ǹta akun ilé kun ètè makeup àsìkò owó gangan jẹ́ ẹlòmíì láti àárọ̀ títí di alẹ́ kò lè ṣe é láì gbé makeup. Ǹjẹ́ lè ní àǹfààní àbí ewu? Ó léwu ṣe rí bí makeup ṣe dáa tó ó lóye ìṣẹ́jú tó yẹ ká fi lò ká dẹ̀ gbélẹ̀ ká fọ ojú wa kíákíá nítorí ṣe rí ojú wa ní ihò ara wa generally àwọ̀ wa ó ní ihò òun náà ń mí ó ń mí báwo èèyàn ṣe ń mí làwọ̀ náà ń mí nígbà tá a bá ti kun powder tá a ti ṣan mọ́ tá a ti rẹ mọ́ tá a wá tiẹ̀ èyí tó tiẹ̀ wá burú jù ní ẹlòmíì á tiẹ̀ tún sùn bẹ́ẹ̀ á tún sùn kan tó ní ìfọ̀ lálẹ́ tó bá dijọ́ kejì tí ro rẹ̀ jáde sí lójú tí acne jáde sí lójú tójú dá dúdú á máa wò pé kí ló ṣe mí lójú ó léwu lọ́pọ̀lọpọ̀ níwọ̀n ọgbà tá a bá tiẹ̀ wò wípé mo fẹ́ kójú mi gún régé ju bó ṣe wà yìí lọ bóyá a ní patí ni a bá lọ chọ́ọ̀chì a bá lọ mọ́ṣáláṣí a bá lọ òde kan immediately tá a bá ti dé ẹ jẹ́ ká mú ọṣẹ ká mú wipes ká fi nu ojú wa tá a bá ní tónà ẹ jẹ́ ká fi nu ojú wa ká fọ ojú wa kójú wa kátẹ́gùn ìyè kó fẹ́ sí ojú wa ìyẹn ló máa jẹ́ kójú yẹn kó padà sí bó ṣe yẹ kó wà. Ẹ ṣeun ìbéèrè tó gbẹ̀yìn lórí ètò torí wọ́n ti ń ṣẹ́jú sí mi lọ́ọ̀kan wípé ẹ jẹ́ ká tún wá wò wípé àti wá kí ni nǹkan tá a wá lè ṣe kí ni àmọ̀ràn tẹ ní fún gbogbo àwa ẹ̀dá ènìyàn pátápátá torí gbogbo wa la ní àwọ̀ bẹ́ẹ̀ ni kí ni àwọn nǹkan tá a lè ṣe láti mú kí àwọ̀ wa kó máa jọ̀lọ̀. Ohun gbogbo ẹ̀yin ará ilé tẹ̀ ń gbọ́ mi àmọ̀ràn tí máa gbà wá ni wípé ìkíní ẹ jẹ́ ká máa jẹun tó dáa sínú wa ìkejì ẹ jẹ́ ká ṣẹ́ wàhálà wa kù tòótọ́ orílẹ̀-èdè ta bára wa wàhálà díẹ̀ ìgbádùn díẹ̀ wàhálà díẹ̀ ìgbádùn díẹ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ kí wàhálà ó pọ̀ jù nítorí kò sí bí oye ohun tó lè fi para tí wàhálà bá pọ̀ jù ara ò ní jáde àwọ̀ ò ní jọ̀lọ̀ ohun tá à ń jẹ ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ jẹ́ ká máa jèso dáadáa ẹ jẹ́ ká máa mu omi àwọn ènìyàn máa ń fi ojú tẹ́ńbẹ́lú ẹ̀ ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ jẹ́ ká máa mu omi dáadáa ká dẹ̀ rí wípé ohunkóhun tá a bá fi ń para wa ọṣẹ tá a bá fi ń wẹ̀ ó jẹ́ ohun tí a ṣe pẹ̀lú àwọn ohun àlùmọ́ọ́nì ilẹ̀ wa bíi àwọn èso àwọn ewé àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun ìyá wa ẹ ṣeun mo lérò pé tá a bá tún pè yín nígbà mìíràn ẹ máa láǹfààní láti jẹ́ wa ẹ ṣe àdúpẹ́. tó ẹ̀yin ará ilé gbogbo wa la máa rí ọgbọ́n torí èmi rí tèmi mo ti rí tèmi mú nínú ètò tèmi gbogbo wa la máa rí ọgbọ́n kan tàbí méjì kọ́ nínú ètò tèmi gbogbo ẹ̀ ni wọn onímọ̀ nípa ìtọ́jú àwọ̀ náà ti ṣàlàyé fún wa gbogbo àmọ̀ràn tí wọ́n wá tán ti ṣàlàyé ẹ jẹ́ ká mú lò ní ilẹ̀ àwọn máa fi àdàgbà ètò ìlera lọ́rọ̀ rọ̀ sí fún ti tọ̀sẹ̀ yìí orúkọ mi ò yí padà Bùnmi òní òun náà ni mo ṣì ń jẹ́ ó dàbọ̀ ká fi re pàdé nígbà mìíràn ó dìgbà.